ẹ̀gbọ́n náà ṣẹlẹ̀ ní pé iléeṣẹ́ ọlọ́pàá ti mú àwọn obìnrin méjì kan wípé wọ́n dá ilé ìgbé wọ́n ti ta ọmọ sílẹ̀ nílẹ̀ Ògùn. Kí ni orúkọ àwọn méjì tí iléeṣẹ́ ọlọ́pàá yìí kí ni tí wọ́n sọ nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n? Báwo ni ọwọ́ tẹ̀ gan? Kí ni nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá sọ àti iṣẹ́ tí wọ́n lé lẹ́yìn tí wọ́n mú àwọn obìnrin méjì yìí? Àwọn nǹkan tí a láǹfààní láti ṣàlàyé nínú fídíò. Ẹ má gbàgbé láti bá ní láìkì fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe tẹ́ ẹ bá ti subscribe tẹ̀ sí ìyẹn. Bákan kan ní tẹ notification bell láǹfààní láti mọ ìwà lóòrèkóòrè tá a bá mú tún wá fún yín ní àní Otasansan TV. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Àgbọ̀yé iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Ògùn òní ti mú àwọn obìnrin méjì kan fún ẹ̀sùn lé dá ilé tí wọ́n ti ta ọmọ wẹ́sẹ̀. Orúkọ àwọn obìnrin méjì tí iléeṣẹ́ ọlọ́pàá mú náà ní Christiana Yama ti Margaret Oru. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe sọ, wọ́n ní lẹ́yìn ìtanilóbó tí àwọn rí gbà láti ọ̀dọ̀ àdúgbò tí ilé ìbí àwọn ọ̀daràn yìí tó wà pé ní àwọn gbé ìgbésẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kó tó di pé ọwọ́ páńpẹ́ àwọn obìnrin méjì ọ̀hún pé ọ̀wọ́n ṣègì ti ilé ọlọ́pàá tí sì mú àti ilé ọlọ́pàá tí wọ́n fi ọwọ́ àwọn obìnrin náà lẹ́nu wò. Wọ́n jẹ́wọ́ pé òótọ́ ni pé àwọn ṣe wo ìgbé tí àwọn sì ń ta ọmọ tí àwọn bá rí níbẹ̀ fún àwọn kọ́sítọ́mà. Nígbà tí iṣẹ́ ọlọ́pàá wa mọ́lẹ̀ pé báwo ni wọ́n ṣe gan. Obìnrin Christiana Yama yìí ṣàlàyé fún iṣẹ́ ọlọ́pàá wípé òun lọ mọ́ àyà àwọn ọkùnrin láti máa bá àwọn obìnrin tí òun lọ láti máa bá wọn lò papọ̀. Lẹ́yìn tí wọ́n bá wọn lò papọ̀ tán, òun sanwó fún àwọn ọkùnrin yẹn pàtàkì wọn. Tí àwọn obìnrin yìí tí wọ́n fi lóyún, wọ́n máa tọ́jú oyún àti obìnrin títí tí wọ́n fi bímọ. Ó ní wọ́n bá ti bí wọn tán tí mímọ tí pé òun ti ní àwọn kọ́sọ́mà tí àwọn máa ń ta tí wọ́n bá bí àwọn máa ń ta fún wípé òkèrè náà àwọn máa ń ta ọmọ kan ní 400,000 naira ni àwọn ń ta ọmọ fún àwọn ọ̀sán àwọn. Ó sì kẹta òun ta ọmọ mẹ́ta ní 400,000 naira each 400,000 naira ni òun ta ọmọ. Tẹ̀síwájú àwọn ọlọ́pàá ní àwọn agbẹjọ́ láti transfer kéèsì yẹn lọ sí ẹ̀ka ilé ọlọ́pàá tó ń ṣe ìwádìí ẹ̀sùn ọ̀daràn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì lè fi ojú àwọn ọ̀daràn yìí kí wọ́n fi ojú ba ilé ẹjọ́ lẹ́ẹ̀kọ́ pé sì rí àwọn bó bá ṣe bá ti gbé bá ṣe. Ṣé ẹ rí pé wọ́n ń ṣẹ̀ nídìí níta yìí ẹni tó kàn mọ́ tó má jẹ́ ká bọ́ wá gẹ́gẹ́ bí wọ́n ń pariwo tó tí à ń fatata lójúmọ́ ní gbogbo ìgbà pé ká dẹ́kun ìwà ìjẹ́ ká dẹ́kun àrùn níṣe síbẹ̀ àwọn kan gbọ́ ẹ̀tọ́ ilé ìkún wá ó lágbára o sórí owó sórí ọlá tí ń torí ọ̀la 400 naira kọ̀ọ̀kan padà. Ẹ̀dùnà kí ni àwọn tí wọ́n ta ọmọ yìí wọ́n ni wọ́n ṣe? Ìlà fi ń rọlé ọlọ́pàá kí wọ́n jọ bá ní ṣe ìwádìí ọ̀rọ̀ dáadáa. Ó yẹ ká àwọn tí wọ́n tọ́ ọmọ yìí fún ká sì mọ tí àwọn tí wọ́n tọ́ ọmọ yìí fún nǹkan tí wọ́n ṣe. A kí gbogbo ẹ̀yin tẹ̀ wá ẹ̀dẹ̀ wa ní Otasansan TV ojú ẹ̀ fi ń wò kò ní fọ́ ilé fi ń gbọ́ ní ìbáṣẹ ìdùnnú. Nígbà yìí láti bá ní láìkì fídíò yìí ẹ̀ bá ní tẹ subscribe button ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe bákan náà kẹ́ tẹ notification bell kẹ́ lè láǹfààní láti rí wọ́n pé bá tún ti mú tún wọ́n fún yín. Ẹ bá ṣíà fídíò yìí kó lè bá kálẹ̀ lè bá jìnnà káàkiri àgbáńlá yé ṣé o.